ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونصلي على خاتم النبيين وإمام المرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fún Ọlọ́run ọba ọ̀gá ògo ọba alágbára ọba tó níkápá lórí ohunkóhun ọba aṣèyíòwú fa'alu lima yurid ẹnìkan ìjẹ́ Ọlọ́run nípa wípé ṣe nǹkan báyìí ohun tí ó wu Ọlọ́run ni Ọlọ́run máa ń ṣe tòun ti bẹ́ẹ̀ náà Ọlọ́run ọba abọ́lá gíga kìí ṣe ọba tí ń ṣe ìkà kìí sì ṣe ọba alábòsí kódà òun fún rẹ̀ pàápàá ó sọ nínú Quran al-Karim tírà alápọ̀nlé ni ó ní wa ma rabbuka bidhallamin lil abid èmi náà mo dá yín wáyé bí mo ti dá yín wáyé tẹ́ gbọ́ràn yìí tòun ti bẹ́ẹ̀ náà yìí ní ṣàbòsí fẹ́nì kọ̀ọ̀kan nínú yín ohun tẹ́nìkálukú bá gbélé ayé ṣe ni ó gbẹ̀san ẹ̀ ó tún sọ nínú ọ̀rọ̀ míì nínú hadithul qudsi ó ní inni haramtu dhulma ala nafsi faja'altuhu bainakum muharrama fala tadhalamu ẹ̀rí ohun tí ń jẹ́ àbòsí èmi Ọlọ́run mo ti ṣe ní haramu pé ń gbọ́dọ̀ ṣàbòsí láíláyé ní ṣàbòsí fẹ́nìkan lórí gbogbo ohun tẹ́nìkálukú bá ṣe ẹni tó bá ṣe rere yó gbẹ̀san rẹ̀ o ẹni tó bá sì ṣe kan tó kù náà kó máa retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run lóhun ò ní ṣàbòsí fẹ́nìkan ẹnìkálukú ni ó gba ẹ̀tọ́ ẹ̀ tó bá ti dijọ́ ọ̀gbẹ́dẹ àlìkìyámà mo sì wá ń sọ lásọ̀ọ́lẹ̀ fún yín wípé ẹ gbọ́dọ̀ ṣàbòsí fúnra yín ẹ̀tọ́ ni kẹ́ ẹ ṣe láàrin ra yín ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run orí ajẹ́ ìjẹtán Ọlọ́run kó máa bá ànábì wa Muhammad
iṣẹ́ tọ́lọ́hun fi rán ànábì ni pé kó wá pè wá ṣàkíyèsí kó sì yọ wá kúrò nínú òkùnkùn. Kí là ń pè ní òkùnkùn? Àìmọ̀kan. Gbogbo ẹni tí bá ti wá ń sin ẹ̀sìn míì àbí o jẹ́ ẹlẹ́sìn Muslim tó tún ń ṣe ohun tọ́lọ́hun ò fẹ́, iṣẹ́ tánàbí wá ṣe ni ó wá pè wá ṣàkíyèsí, ó sì wá yọ wá kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ ẹ̀sìn Islam. Kì í wá ṣe gbogbo ẹni tó jẹ́ Muslim náà ní sin ẹ̀sìn náà bọ́lọ́hun ti fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ Muslim, ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì jẹ́ ẹlẹ́sìn Islam. Bẹ́ẹ̀ bá rí wọn, ọ̀rọ̀ wọn burú jáì ju ẹni tí ò jẹ́ ẹlẹ́sìn Islam lọ. Ọlọ́run dákun má ṣe wá bẹ́ẹ̀ o. Gbogbo àwọn ẹni tí sì ti ń bẹ nínú irú ọ̀nà báyìí, Ọlọ́run dákun má ṣàì yí wọn padà kó sọ wọ́n di ẹni ire. Ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa, a gbọ́dọ̀ ṣàdúrà fáwọn ẹni tí ń ṣagbátẹrù ètò yìí, àwọn ẹni tí wọ́n ń gbówó lẹ̀, àwọn ẹni tí wọ́n ń ṣe gbogbo wàhálà tètò yìí fi ń lọ tí ò fi dúró. Bẹ̀rẹ̀ lórí àwọn bàbá wa Abdulrazak Seifuddin àti gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò lẹ́yìn wọn àti níwájú wọn, a kí yín ẹ kú iṣẹ́ Olúwa. Gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí, ó fi hàn wípé bíbí ire ó yọ lára yín. Àwọn òbí yín wọ́n tọ́ yín dáadáa. Gbogbo èyí tẹ́ ń ṣe yìí, ládàá rẹ̀ yóò máa kàn wọ́n nínú sàárè. Lẹ́yìn ẹ̀mí gúngún àtàláfíà ara bẹ́ẹ̀ náà bá tún lọ, ládàá ẹ̀ kò ní parẹ́ lára yín mọ́ láyéláyé. Ọlọ́run o, ẹ̀yin a máa ṣiṣẹ́ Ọlọ́run nígbà míì tí ó máa sa gbogbo agbára. Gbogbo ẹni tó bá sì ti fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run, àṣetánì ti dúró láti lè máa jà á lógun. Ọlọ́run, àṣetánì tí ó wá tì í kúrò nínú ọ̀nà yìí, Ọlọ́run ò ní jọ ráyè lára yín o. Ọlá jẹ́ kan ṣe Ọlọ́run. À ń bá yín bí Ọlọ́run nígbàkúgbà àti lóòrèkóòrè kọ́lọ́run kó dúró tì yín. Ibi tẹ́ ti ń mówó náà jáde tẹ́ fi ń ṣiṣẹ́ Ọlọ́run yìí, Ọlọ́run má dínà náà mọ́ yín láéláé. Àrísìkí yín kó máa pọ̀ sí i. Kọ́lọ́run wá jẹ́ kírun yín báyìí kó pọ̀. Ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. A sì ṣàdúrà fáwọn òbí yín méjèèjì, kọ́lọ́run kó bá fọ̀run kẹ́ wọn, kó ṣe kún sinmi fún wọn, kó sì ṣe sàárè wọn ní àbàtà àlìjánà. Gbogbo àwọn elétò pátá, Ọlọ́run dákun ọpọlọ tí wọ́n fi ń tò, àgàgà jùlọ àwọn àlùfáà wa Dr. Abdulrahim Shitu Thani, tí ó sùn lọ́sàn tí ó sùn lóru nítorí kétò náà má bàa yẹgẹ, tọ́lọ́run sì ń fún ṣe. Àìmọ́rí ṣe mọ́, Ọlọ́run ò ní jẹ́ ọmọ. Ọlọ́run má nà ọwọ́ rẹ̀ sí gbogbo ọpọlọ tí fi ń tò tí sì ń bá a mu, tí gbogbo ayé ń gbádùn ẹ̀. Ọlọ́run ò má tọpọlọ náà rú Olúwa. Ọlá jẹ́ kan oṣù orúkọ rẹ̀. A wá kí gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí ẹ kú iṣẹ́. Ọlọ́run ó bá san yín lẹ́san olórí o. Ọlọ́run ò, gbogbo ibi tí ọ̀rọ̀ yín kù sí níwájú Ọlọ́run ó bá wa tún ṣe. Èyí tó sì ti dáa nínú ọ̀rọ̀ yín tínú yín ń dùn sí, Ọlọ́run ò ní sọ́kò ìbànújẹ́ sí. Ọlá jẹ́ kan oṣù Ọlọ́run. La ilaha illallah. A wá kí gbogbo àwọn àlùfáà tí wọ́n wá ń ṣe wáàsí nínú Sunna TV. Ọlọ́run yóò bá wa san yín lẹ́san olóore o. Ọlọ́run ti sọ wípé wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan. Gbogbo ẹni tí bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run, gbogbo ẹni tí bá ń ṣe wáàsí alal kitabi wa sunna, lórí ọ̀rọ̀ Ọlọ́run, lórí ọ̀rọ̀ ànábì wa Muhammad, kó máa retí oore bàǹtàbàǹtà lọ́dọ̀ Ọlọ́run. A lè wá ṣe báyìí náà kọ́lọ́run ó kọ́ lé wa lọ́wọ́. Ọlọ́run wo èyí tá ń ṣe yìí, dákun Ọlọ́run má kọ́ lé wa lọ́wọ́. Àṣé ó dáa àlọ́ba àmì ìta lè pè bí kì í bá ṣèwọ náà. Àṣé kò dáa, ìwọ náà ló lè bá wa túnbẹ̀ ṣe. Èyí tí ò dáa ń bẹ̀, Ọlọ́run dákun má ṣàì bá wa tún ṣe o. Ọlá la ilaha illallah.
a wá kí gbogbo àwọn olùgbọ́ wa, àwọn ẹni tí ń wò wá àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, yálà ẹ̀yin tẹ́ ń wò wá nínú tẹlifíṣọ̀n ni, ẹ̀yin tẹ́ ń wò wá lérí YouTube, ẹ̀yin tẹ́ ń wò wá lérí Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A kí yín, kódà inú wa dùn sí yín, àwa náà mọ rírì yín. Bí kò sẹ́yìn kò sáwa, bí kò sáwa kò sẹ́yìn náà, àjọ wà ní, àjọ lẹ̀pọ̀ ni. Ọlọ́run dákun kó bá a ṣe dáadáa fún yín. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ wa, etí náà ò ní di. Kódà mo mọ̀ wípé àwọn èèyàn ń wo Sunna TV, torí pé nígbà tá a pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, wọ́n ń kí wa, wọ́n ń dúpẹ́ fún wa, náà la fi mọ̀ wípé tó, alhamdulillahi rabbil alamin, iṣẹ́ tá ń ṣe ń bí kò já sásán. Mo kí àwọn bàbá wa Abdulrazak, ẹ kú oríire. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó mọ gbérú iṣẹ́ báyìí kalẹ̀, tí ó sì ní rẹ́ni bá hánsà sí díẹ̀, tí kò ní rẹ́yàn káràmárìzì kí ẹ̀. Ayé ń gbọ́ Sunna TV Yorùbá, wàláhì àwọn ayé ń gbọ́, wọ́n ń gbọ́ pàápàá. Táwa náà rámi ẹ̀ wípé ẹ̀ ń gbọ́, gbogbo àǹfààní tẹ̀ ń gbọ́ ń bẹ̀. Ọlọ́run dákun, Ọlọ́run jẹ́ ó wúlò fún yín. Ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. Naam, kí ni ohun tá a fẹ́ sọ̀rọ̀ sí lórí ẹ̀ lónìí? Kí ni tọ́píkì tá a mú wá lónìí? Ọ̀rọ̀ tá a mú wá lónìí yìí, ohun tá a fẹ́ pera wa ṣàkíyèsí lórí ẹ̀ lónìí, wàlá ẹ dákun torí t'Ọlọ́run, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mọ rírì ẹ̀. Kódà ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ̀ yìí, a ti ṣàfẹ́kù ẹ̀ púpọ̀ láwùjọ wa lásìkò tá a wà yìí, tí kò sì gbọdọ̀ rí bẹ́ẹ̀. Àìmáṣe kò ní jẹ́ ká yóò rojú. Àìmáṣe kò ní jẹ́ kí àánú Ọlọ́run kó sọ̀kalẹ̀. Àìmáṣe yóò máa jẹ́ kí ìbínú Ọlọ́run kó máa sọ̀kalẹ̀ tá a bá ṣe. Òun náà ló fà á nígbà tí wọ́n gbétò náà kalẹ̀ mọ́, ẹ kú iṣẹ́ ọpọlọ. Ẹni tó gbélé ìkalẹ̀ wípé ká fi ta àwọn èèyàn jí, kí wọ́n fi lè mọ̀ wípé àṣẹ nǹkan báyìí, àṣẹ nǹkan pàtàkì ni. Àṣẹ sí Islam sọ nǹkan tó dáa nípẹ̀. Mo kí wọn púpọ̀, wọ́n kú iṣẹ́ ọpọlọ, Ọlọ́run ó bá san wọ́n lẹ́san rẹ̀. Kí ni nǹkan náà? Òun náà ni ìpera ẹni ṣàkíyèsí. Ká pera ẹni ṣàkíyèsí. Ọ̀rọ̀ ńlá ni o. Bazlu nasiha lil akharin. Ẹni tó mọ̀ pé ń ṣàìdá pípè ṣàkíyèsí, àti ọwọ́ wo la fi lè pè ṣàkíyèsí, tákíyèsí náà yóò fi wúlò, tí ó fi gbà á lọ́dọ̀ rẹ, tínú ẹ̀ ó dùn wípé ó ṣe pẹ̀lú àlàyé tó ṣe fún mi yìí. Èrí ẹ̀ la fẹ́ sọ̀rọ̀ sí lónìí. Ẹ̀rí ẹ̀sìn wa, ẹ̀sìn Islam, kẹ́ farabalẹ̀ kẹ́ máa bá mi ká lọ. Ẹ̀sìn kan ni tó fẹ́ràn àlàáfíà. Ẹ̀sìn kan ni tó pè wá ṣàkíyèsí wípé bọ́ ọ bá ń ṣe rere, máa ké sáwọn tó kù wípé ẹ jẹ́ á ṣe rere. Wọ́n má joyè aládàáni nìkan wípé tó kọ̀ọ̀kan mi, bó ṣe rere kọ̀ọ̀kan mi, bí ò ṣe rere kọ̀ọ̀kan mi, bó ti wọ ẹni kálukú ni kó ṣe lé ayé ẹ̀. Ọ̀rọ̀ kan yìí jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam. Ẹ̀sìn Islam kọ́ gbogbo ẹni tó bá ti wà pẹ̀lú àwọn èèyàn tó rí wípé lágbájá ń hùwà tí ò dáa, tó wá sọ wípé kò sí ìtọ́kàn ẹ̀ ń bẹ̀, àbó ráwọn ẹlòmíì tí wọ́n fẹ́ pè sákìyèsí tó tún jalè kánná tó ń gbà wípé kí ló fẹ́ sọ fún, dákẹ́ ń bẹ̀. Ẹ̀sìn Islam wọ́n ní kò dáa bẹ́ẹ̀, wọ́n ní ká má ṣe bẹ́ẹ̀. Bá a bá wo àsìkò tá a wà yìí, a rí wípé èyí tó gba ayé kan ni wípé ẹnìkan ò fẹ́ pé ẹnìkan sákìyèsí mọ́, ẹnìkálukú ń ṣe ohun tó wù ní.
dépò wípé ẹni tá a fẹ́ pè gan òun náà ò tí ì wà prẹ̀ láti gba kí wọ́n pè òun sákìyèsí nítorí pé ó ti di ìwà kan tó ti gbalẹ̀ kan tó sì jẹ́ pé ẹ̀sìn Islam ó pè wá sákìyèsí wípé gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí ohun tí ò dáa gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí ohun tí ò dáa ẹ tètè pera yín sákìyèsí ẹ̀. ẹ wá gbọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn ẹ̀tọ́ kan wà ẹ̀tọ́ ni Ànábì pé o yẹni pé tó o gbọ́dọ̀ fún ẹnìkejì ẹ ohun tó lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ ẹ tó o bá fún Ọlọ́run ó bínú sí ẹ òun ní ń jẹ́ ẹ̀tọ́. Ànábì ní àwọn ẹ̀tọ́ kan wà tó o gbọ́dọ̀ fún ọmọlàkejì rẹ bó o bá fún Ọlọ́run ó bi ẹjọ́ gbéde àlìkíyámọ̀ pé lágbájá ṣó o sì rí lágbájá tí ń ṣe nǹkan báyìí o sì lè pé sákìyèsí Ọlọ́run ó bi ẹ́ o. l'Ànábì fi sọ wípé hakul muslim alal muslim sittun ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ gbà lọ́dọ̀ ara wa gẹ́gẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí mẹ́fà ni o mi ń fẹ́ ka mẹ́fẹ̀ẹ̀fà torí pé èyí tó kù kọ́ la bá wà èyí tó jẹ mọ́ ọ̀rọ̀ wa lónìí ni mo fẹ́ sọ. nínú àwọn ẹ̀tọ́ náà tánàbí sọ Ànábì sọ wípé izastan sohak lágbájá nǹkan báyìí kò yé mi pè mí ṣàlàyé ẹ̀ fún mi má kàn pé mi ń ráyè tiẹ̀ mùsùlùmí ṣe bẹ́ẹ̀ o izastan sohaka fan sohahu tó bá béèrè lọ́dọ̀ ẹ pé lágbájá nǹkan báyìí ò yé mi ẹ ṣàlàyé ẹ̀ fún mi lágbájá ǹjẹ́ ohun tí mò ń ṣe ìṣó dáa pé sákìyèsí ẹ̀ tó bá mọ̀ lágbájá ara báyìí ni mo dá kí ló rí sínú ẹ̀ pé sákìyèsí ẹ̀ tó bá mọ̀. Ànábì tó sọ pé fáwọn sọ́hàláhù má dúró wípé kó wá béèrè lọ́dọ̀ ẹ̀ ná kó tó di wípé ó pè sákìyèsí lẹ́ẹ̀kan náà tó o bá ti rí wípé ohun tí lágbájá ń ṣe ò dáa wọ́n ní kó o tètè pè sí àkíyèsí. náà ẹ rí ká pera wa sákìyèsí ọ̀rọ̀ yẹn ni o ala kulli muslimin wa muslima gbogbo ẹni tó bá rí pé nìkan ń ṣàìdá lẹ́gbẹ̀ẹ́ tòun tó pé sákìyèsí ó ti ṣe Ọlọ́run ńbẹ̀ ó sì ti ń fẹ́ kí ayé ó bàjẹ́ ó sì ń fẹ́ kí nǹkan ọmọ dàrú. ẹ rí Ọlọ́run sọ fún wa ó ṣépè fáwọn ẹnìkan ó sì bu ẹnu ẹ̀tẹ́ lù àwọn ẹnìkan kí ló fà á ọlá wípé wọn ìpera wọn sákìyèsí bẹ́ẹ̀ nìkan ń ṣàìdá fúnra ẹni kọ́dà àwọn ẹlòmíà tó máa kọ́ṣe àìdá lára ẹlòmíì pé ńgbà tí lágbájá ṣe nǹkan báyìí ń jò ní ẹ rí pé nǹkan báyìí ní ń jáde fún wo jẹ́ kémi náà mọ̀ ṣe wú ẹ̀ ẹ fẹ́ ba ayé jẹ́ nìyẹn. Ọlọ́run sọ fún wa wípé àwọn Bani Israel àwọn Yehudi kò ní dáa fún wọn wọn ò ní rí bá ti ṣe bẹ́ẹ̀ sì ni wọn ò ní rọ́nà gbégbà kí ló fà á kánú la yatanahawna an munkarin fa'aluhu gbogbo ẹni tó bá ṣàìdá láàrin ra wọn wọn ì pera wọn sákìyèsí ṣe tèmi ṣe ti ẹni kò sí ìtókan ẹnìkan. Ọlọ́run wá ní pẹ̀lú wà tẹ́ ń hù yí o kò ní dáa fún yín o ẹ̀rí ẹ̀ ní rí bá ti ṣe ẹ̀ sì ní lọ́nà gbégbà gbogbo ẹni inú àwùjọ tá a bá ti wá rírú nǹkan báyìí tó ṣe wípé àwa náà ìpera wa ṣàkíyèsí lórí àìdá táwọn ẹlòmíín ṣe ó súnmọ́ wípé kọ́lọ́hún kọ́ mọ̀ ṣépè fáwa náà pé kò ní dáa fún wa gbogbo ẹ̀ lẹ́ ń dàrú yìí gbogbo ẹ̀ láàrójútu ẹ̀ yìí gbogbo ẹ̀ ló polúkúmuṣu yìí bóyá kínní yìí tá a fi ilẹ̀ tá a ṣe tá a ìpera wa ṣàkíyèsí mọ́ èyí tó kù tá à ń ṣe ni wípé ẹni tí ń ṣàìdá àwọn ni bàbá rere bàbá sà
àwọn ẹni tí ń hùwà láabi àwọn nìyá rere àwọn nìyá sà bóyá gbogbo yẹn náà ní jẹ́ káyé ọmọ dàrú ọlọ́run sì sọ fún wa nínú àlùkùránì wípé pẹ̀lú ohun tá à ń sọ yìí tá a bá lọ yín padà kẹ́ni kálukú ọmọ kó prompt responsibility ẹ̀ wípé gbogbo ẹni tí bá ń ṣàìdá lẹ́gbẹ̀ẹ́ tó wọ́n yẹ kóhun ó pè sákìyèsí ọlọ́run sọ fún wa wípé in odton odna gbogbo ohun tí ń dàrú yìí kò ní létò gbogbo ohun tó polúkúmuṣu tí gbogbo ẹ̀ ń dàrú kò sówó kò sí nǹkan kan ebi ń pa àwọn èèyàn kò síṣẹ́ àwọn ọmọ kàwé wọn ò ríṣẹ́ aṣòwò àjèrè gbájúẹ̀ ló kùlù nǹkan burúkú ló kùlù táàsì rẹ ni pé wọ́n ṣàkíyèsí ọlọ́run ní tá a bá padà sẹ́yìn ká lọ múra ká bẹ̀rẹ̀ sí ní gbógun ti àwọn nǹkan báyìí ká sì mọ̀ pé àwọn èèyàn ṣàkíyèsí pé èyí tẹ́ ń ṣe yóò dá o èyí tẹ́ ń ṣe yóò dá táwa náà sì gbọ́dọ̀ kún wọn lọ́wọ́ lérí ẹ̀ ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti padà sẹ́yìn bí ó ti máa gbé fún wa náà nìyẹn ló fi sọ wípé pẹ̀lú májẹ̀mú ni o ìwà tẹ́ ń hù tí ò dáa yìí tẹ́ ìpera yín ṣàkíyèsí yìí bẹ́ẹ̀ bá lọ padà sẹ́yìn kẹ́ ẹ mọ́ pera yín ṣàkíyèsí àwa náà ò ní dá yín lóhùn àyàfi ìgbà tẹ́ ẹ bá padà sẹ́yìn àwa náà wà ní tó àwọn ẹrú mi yìí wọ́n ti gbọ́ràn wà yìí ìgbà náà gbogbo ohun tá à ń fẹ́ ọlọ́run yóò máa fi lé wa lọ́wọ́ náà ẹ rí gbogbo ẹni tí bá wá ń pè àwọn èèyàn ṣàkíyèsí gbogbo ẹni tí bá ń pèèyàn sí àkíyèsí bó o bá pe ẹnìkan orí lágbájá ó ń mutí lágbájá ó ń jalè lágbájá ó ń ṣe ṣìnà lágbájá ó ń parọ́ tó o sì wá pè ṣàkíyèsí pé ohun tó ń ṣe yìí o ọlọ́run ò fẹ́ o ohun tó ń ṣe yìí o kò dáa o ohun tó ń ṣe yìí o ó kù káàtó o ẹni tí ń ṣerú nǹkan báyìí tí ń pèèyàn ṣàkíyèsí ọlọ́run ó tún máa san lẹ́san rẹ̀ ẹ gbàláyé gbogbo ẹni tó pe ọmọ làkejì ẹ̀ ṣàkíyèsí lórí àwọn nǹkan àṣìṣe tó bá lọ́wọ́ ẹ̀ àbí ó tiẹ̀ kírun kò kírun náà dáadáa ó ṣàlùwàlá kò ṣàlùwàlá dáadáa kì í tiẹ̀ yí kírun rárá ó pè é ṣàkíyèsí mọ́ kírun àbí kì í fẹ́ lọ mọ́ṣáláṣí àdúgbò torí bí mọ́ṣáláṣí bá wà ládùúgbò àìtú kírun nù lé ọlọ́run ò ní gba ìrun náà ó sì pè é ṣàkíyèsí ó bẹ̀rẹ̀ sí ní wá mọ́ṣáláṣí ìwọ tó o pèèyàn ṣàkíyèsí yìí ọlọ́run ó tún san ẹ́ lẹ́san olóore wípé tó o ṣeun ọlọ́run ó tún dúpẹ́ fún ẹ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tí mo sọ yìí kìí ṣe pé mo rò ó sọ lọ́pọlọ o ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni kí l'Ànábì wí ó ní la an yahdiyallahu bika rajulan wahidan khairun laka min humurin ni'am tó bá fi lè pe èèyàn ṣàkíyèsí ó sọ ọ̀rọ̀ ọlọ́run fún yàn lágbájá ohun tó ń ṣe yóò dáa kọ́lọ́hun wá fún ẹ ṣe tẹ́nítọ̀hún sì gbà tó sì tẹ̀lé ọ̀rọ̀ ẹ khairun laka min humurin ni'am kọ́dà ládá tó wà ń bẹ̀ ó lágbára lọ́dọ̀ ọlọ́run ju wípé kó o ra mọ́tò Mercedes tuntun kó o fi ṣe sàárà lọ ẹ̀rí bọ́rọ̀ yìí ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́run torí pé bá a bá ń ṣe lè láwùjọ wa òfin ní dàrú ní nǹkan burúkú òfin ní máa ṣẹlẹ̀ láyé wa náà pàápàá yóò fi rí ojú ẹ̀rí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló pè wá sí àkíyèsí yìí náà nípa báyìí bó bá wá rí bẹ́ẹ̀ bá a bá ti rí ohun tí ò dáa lẹ́ẹ̀kan náà òun ni ká ti kọ̀
ànábì ló sọ bẹ́ẹ̀. Bá a bá ti rí ohun tí ò dáa lẹ́ẹ̀kan náà òun ni ká ti kọ̀. Bá a bá lọ dákẹ́ títí tí nǹkan náà bá wá lọ polúkúmuṣu kò dáa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa wípé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi. Gbogbo ẹni tó bá ti rí ohun tí ò dáa kó tètè yí ipò, tó bá jẹ́ pọ́wọ́ ni ó fi tún ṣe ni kó tún ṣe lẹ́ẹ̀kan náà. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ ni ó sọ lágbájá ẹ má ṣe báyìí, kó tètè sọ fáwọn ẹni tí ń ṣe pé ohun tẹ́ ń ṣe yóò dáa. Nígbà míì wà kò ní fọwọ́ ṣe túnṣe, kò ní fẹnu ṣe túnṣe, nítorí kí nǹkan má bàa bàjẹ́. À ń padà ń bọ̀ wá ṣàlàyé nípa yẹn náà. Kó fi ọkàn kó rí pé ohun táwọn lágbájá ń ṣe yóò dáa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀. Nípa báyìí a dúró láàrin ìṣẹ́jú kan péré, a tún padà mọ́ wá ṣàlàyé àwọn nǹkan tó kù. Kí láǹfààní tí ń bẹ nínú wípé ká pera wa sákèèsí? Bá a bá fẹ́ pera wa sákèèsí náà tí ó fi láǹfààní táwọn èèyàn ó fi gbà, ọ̀nà wo la lè gbà tá a fi ṣe? À ń bọ̀ wá bẹ̀. Hadha wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alaihi wasallam. Ní gbogbo ìgbà ní kẹ́ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV. Ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. A kí gbogbo àwọn ẹni tí ń wò wá àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ ti ń bá wa ń bọ̀ láti inú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a ti ń ṣe ń bọ̀ láti ìṣẹ́jú mélòó kan síra wọn. A kí yín, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ sì fi ń wò wá, etí náà ò ní di lágbára Ọlọ́run. Ẹ ṣeun gan, ẹ kú etí ìgbọ́. Gbogbo yìí tá à ń wí yìí náà Ọlọ́run jẹ́ ó wúlò fún wa, Ọlọ́run jẹ́ ó ṣe wá ní àǹfààní. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀ nípa ká pera wa sákìyèsí, a sọ fúnra wa wípé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èèyàn ò gbọ́dọ̀ fojú fo àìdá ọmọlàkejì. Tó bá rẹ́ni tí ń ṣàìdá lẹ́gbẹ̀ẹ́, àìfojú fò ó. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tó bá ti rẹni tí ń ṣàìdá lẹ́ẹ̀kan náà, tètè pé ṣàkíyèsí kí nǹkan tó bàjẹ́. Má wò ó ràn, má sọ pé tiẹ̀ ní í ṣe. Ànábì kọ́ lànábì fi sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ gidi. Ó ní man ra'a minkum munkaran. Gbogbo ẹni tó bá ti rí wípé lágbájá ń ṣàṣìṣe, gbogbo ẹni tó bá rí wípé lágbájá ń ṣe àìdáa, falyughayyirhu, yẹn ní wípé lẹ́ẹ̀kan náà, bó o bá ti rí lẹ́ẹ̀kan náà, ní wípé kó o ti máa pè sákèésí kó o sì yín padà. Lẹ́ẹ̀kan náà ni. Báwo ló ṣe wá pè é? Báwo ló ṣe ṣàlàyé? Báwo ló ṣe yín padà? Ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀. Àmọ́ nínú ọ̀rọ̀ Ànábì ni wípé ẹ má fi falẹ̀, ẹ má fojú fò. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀ yóò ba nǹkan púpọ̀ jẹ́, yóò sì kó bá wa níwájú Ọlọ́run. Àwọn ẹni tí ń hùwà láabi tá a sọ fún wọn yìí, tíyà Ọlọ́run bá dé,
kò ní ká ẹnìkan sí o. Gbogbo wa àtẹni ẹ̀yin tẹ́ ẹ rí nǹkan láabi tẹ́ ẹ kọ́, ẹ̀yin tẹ́ ẹ rẹ́ni tí ń ṣàṣìṣe tẹ́ ẹ kọ́, tọ́lọ́hun bá wá gbéyà ẹ̀ dé, àtẹ̀yin tẹ́ ń ṣe rere tẹ́ ẹ sọ fẹ́nítọ̀ wípé ohun tó ń ṣe yóò dáa, gbogbo yín náà lọ́lọ́run ó fìyà náà fi jẹ. Ọlọ́run dákun má bínú sí wa o. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ká yìn padà. Àwọn nǹkan kan wà tó ṣe pé ọwọ́ wa la fi yìn padà lẹ́ẹ̀kan náà. Ẹ̀rí tá a bá rí wípé lágbájá wọ́n ṣe nǹkan bá ń tọ́ sáà fọwọ́ fi yìn padà ní ká tètè yìn padà pẹ̀lú ọwọ́ wa. Bá a bá rí wípé ọwọ́ ò ṣe é fi yìn po, ẹnu láàfi sọ, ẹ tètè fẹnu yín sọ, ẹ ṣe ní wáàsí, ẹ pè é sí kọ̀rọ̀ kẹ́ ẹ sọ fún àlàyé ń bọ̀ ń bẹ̀, ẹ tètè sọ jáde wípé lágbájá ohun tẹ́ ń ṣe yóò dáa o, ẹ ké kọ́lọ́hún orí yín. Bí kò bá wá ṣe é ṣe bẹ́ẹ̀ kó jẹ́ pé ẹni tó hùwà yìí alágbára ni, kò ṣe é fọwọ́ fi yín po, kò ṣe é fẹnu fi yín po, kí nǹkan má bàa wá bàjẹ́ ju bí nǹkan ṣe fẹ́ rí lọ. Wọ́n ní ọkàn yín kó kọ̀ ọ́ wípé ìhun táwọn alágbájá ṣe ń ṣe Ọlọ́run ò sì fẹ́ bẹ́ẹ̀ o, kọ́lọ́run ó lè rí yín wípé ẹ bá wọn lọ́wọ́ nínú àṣìṣe tí wọ́n ń ṣe yìí. Kí ni a wá ń pè ní wípé ká pera wa sákìyèsí? Ó lè má yà àwọn ẹlòmíì. Kí ni ohun tí ń jẹ́ bẹ́ẹ̀? Àkíyèsí ni wípé ohun téèyàn bá ṣe tí ń bí Ọlọ́run nínú, ìyẹn ni wípé tẹ́nítọ̀hún bá kú sérí ẹ̀ yóò jìyà Ọlọ́run. Ìwọ tó wá jẹ́ ni tí ọmọ wípé ohun tí lágbájá ń ṣe yìí àìdáa ni, ó lè fa ìyà fún lọ́dọ̀ Ọlọ́run, ó wàá pè sákìyèsí. Ní wọ́n fi sọ pé irshaduhum ila ma fi salahuhum fi dunya wal akhirah. Ẹ pè sákìyèsí ohun tí ó já àǹfààní fún nínú ẹ̀sìn ẹ̀, bóyá kọ̀mùrún kí ni, kó fi jọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Nígbà tárákùnrin kan wọnú mọ́sálásí, ó ń kírun àmọ́run tí ń kí ò dáa, bó bá kí bẹ́ẹ̀ Ọlọ́run ò ní gbà á. Ànábì ńgbà tó kí tán tó lọ sálámọ̀ sí ànábì wa Muhammad, ànábì wa sọ wípé irji' fasalli fa innaka lam tusalli. Ìrun tó kí, ànábì pè sákìyèsí, ìrun tó kí lẹ́ẹ̀kan ni, ìrun náà ò dáa, lọ tún kí, torí pé bó o ti kí yìí, bó bá dijọ́ ògbéde àlìkíámọ̀ ọmọ retí ládá lọ́dọ̀ Ọlọ́run, tó sì ṣe wípé bó o ti kí kò ní ládá nú. Ọkùnrin náà lọ túnrun náà kí, ìrun náà ò wá dáa. Ọ̀rọ̀ tánàbí sọ lákọ̀ọ́kọ́ tá a ṣàlàyé pé izastansahaka fansaha lahu. Tó bá wá béèrè wípé tó báwo ni mo ti fẹ́ ṣe kò yé mi, má sọ fún pé máa lọ yanjú rẹ̀ lọ́hùn. Arákùnrin náà wá béèrè lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wípé ṣàlàyé fún mi báwo ni mo ti fẹ́ wá kírun náà gbà tí ìrun náà ó fi bá tọlọ́hun pàdé, tí ó sì fi bá tìrẹ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó fi bá pàdé. Torí pé ànábì sọ fún wa wípé sallu kama ra'aytumuni usalli. Gbogbo owó tó rọ́mọlà kejì ẹ tí ń kírun tó jẹ́ pé ẹ̀rín lòun fi rín, ẹlẹ́ṣẹ̀ ni ẹ̀, ẹlẹ́ṣẹ̀ òun ni ẹ. Tó bá a bá wá rí bẹ́ẹ̀, nínú àpèsákíyèsí tá à ń wí ni wípé ó pè sákíyèsí kó lè ṣe nǹkan náà, kó lè wà ní ìbámu. Eléyìí ni ó jẹ́ àǹfààní fún nínú ẹ̀sìn, dépò pé tó bá déwájú Ọlọ́run yóò wá padà rójú rẹ̀ Ọlọ́run. Ìwọ náà tó sì pè sákíyèsí tó sì gbà, Ọlọ́run ó tún padà san ìwọ náà ní ẹ̀san olóore. Naam, wọ́n ní tu'allimuhum ma jahilu. Àpèsákíyèsí ni àwọn èèyàn wà nǹkan kan ò yé wọn,
àwọn èèyàn wà àrà tí wọ́n ń dá ò dáa kò yé wọn ni, kì í ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n ń ṣe. ìwọ tó mọ̀ ọ́n o gbọ́dọ̀ pé ṣàkíyèsí, má dúró wípé kó jẹ́ pé àáfàá kan ni ó wà ṣe náà. ọ̀rọ̀ tá à ń wí yìí ó bá gbogbo wa wí, àtẹni tó jẹ́ àáfàá àtẹni tí ò kéwú. gbogbo nǹkan tó bá ti yé ìwọ ju ẹnì kejì ẹ lọ, ó dọ̀rọ̀ yẹn kó o fi yé. bó o bá fi yé, tọ́lọ́hun bá ní kó gbà á lọ́dọ̀ ẹ, wàláhì ẹni ire ni ẹ lọ́dọ̀ Ọlọ́hun. tó alẹ́mọ̀hún máa jáhìlù, ihun tí ò yé wọn nínú ẹ̀sìn, ihun tí ò yé wọn nínú ọ̀rọ̀ ilé ayé wọn, ó máa fi yé wọn. ò ń pè wọ́n sí àkíyèsí náà nìyẹn. bindinihim, nínú nǹkan ilé ayé wọn ni, wọ̀dùnìyàhùn, nínú ẹ̀sìn ni, àti nǹkan tí ó bá jẹ́ nǹkan ìgbésí ayé wọn. bilfil, a máa ṣe lójú wọn. èèyàn kírun kò mọ̀rún kí, ó wá kọ́kọ́ mọ́, bọ́ síwájú kó o kírun náà kó rí ẹ. ìpè tó o bá fẹ́ kí ó ṣe báyìí, ó ṣe báyìí, ó ṣe báyìí. bilfil ni ó pè é ṣàkíyèsí pẹ̀lú ṣíṣe nǹkan náà lójú ẹ̀. ntọ́lọ́hun ànábì wa Muhammad ń pè wá ṣàkíyèsí ni. walqaul, èmi wà tó jẹ́ pé ó sọ fún ni pé tó o bá fẹ́ ṣe báyìí, lágbájá nǹkan báyìí kò dáa, lágbájá nǹkan báyìí Ọlọ́hun ò fẹ́, ó pè sí àkíyèsí ẹ̀. wasitiru awratihim, má wàá ṣe tán, má pèèyàn ṣàkíyèsí tán o, kó wá lọ bọ́ sí gbòòrò kó má fi ṣe yẹ̀yẹ́ pé lágbájá ó kàn ń káṣọ sọ́rùn ni, kọmọ rún kí èmi ni mo kọ nírun. lágbájá a máa mú gbó, èmi ni mo pè ṣàkíyèsí ni mo ṣe wáàsí fún títí kó tó fi gbólẹ̀. lágbájá òun ní yàyà lágbájá lálè tí mo ká wọn mọ́, èmi náà mo pè wọ́n ṣàkíyèsí tó fi di pé wọ́n fi ra wọn lẹ̀. kò dáa bẹ́ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní man satara musliman satarahu Allah. gbogbo ẹni tó bá bo mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ láṣìírí, Ọlọ́run ó bò òun náà láṣìírí. gbogbo ẹni tó bá tú àṣírí mùsùlùmí ẹgbẹ́, Ọlọ́run ó tó òun náà láṣìírí. láyé ń bí yóò tún táṣírí ẹ̀ ní gbangba alkiyama, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún wa. gbogbo ohun tí ó sì fànira fún wọn, tó rí pé tí wọ́n bá dé díẹ̀ yóò kó ìnira wá. wọ́n bá rí wípé nǹkan báyìí tí lágbájá bá jẹ́ yóò fa nǹkan báyìí, lágbájá tó bá lọ bí báyìí wàhálà báyìí wà ń bẹ̀, lágbájá tó bá gbégbèsè báyìí yóò da nǹkan rú, lágbájá tó bá sọ̀rọ̀ báyìí yóò ba nǹkan jẹ́. gbogbo kinní wọ̀nyí la gbọ́dọ̀ pe àwọn èèyàn lákèésí nípa ẹ̀. ìwọ tó bá wá rí bẹ́ẹ̀ wípé jẹ́ kó sọ kí wọ́n mú, jẹ́ kó ṣe kí wọ́n kì í mọ́lẹ̀, jẹ́ kó sọ kó rí wàhálà tó wà ń bẹ̀ kójú ó lè pọ́n. mo ti ń wa tipẹ́ mo fẹ́ mú, wàláhì òṣìṣẹ́ èèyàn rẹ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run. náà gbogbo ibi tí o bá mọ̀ wípé oore wà fún ni kọ́ ọmọ tí wọ́n sí. lágbájá mo rọ́nà kan báyìí, tíwọ náà bá sì wà tá a bá jọ ṣe, ò ń pè ṣàkíyèsí náà nìyẹn. lágbájá mo gbọ́ pé nǹkan báyìí ń tà, mo sì rí i pé ohun tó ń tà yìí kò yọ nǹkan kan, ìwọ náà wá ká mọ́ ọjọ́ ta. gbogbo eléyìí wàláhì oore ń bẹ fún ẹ. láwọn àkíyèsí tá à ń sọ yìí náà kò dá dúró lérí ẹ̀sìn nìkan, ọ̀rọ̀ ilé ayé wa yìí pàápàá ó wà nínú ohun tí à ń wí. amruhum bil ma'ruf, ohun tó dáa ni kọ́ ọmọ pè wọ́n sí. lágbájá wọ́n ti pèrún ẹja lọ mọ́sálásí, lágbájá wọ́n ní àwẹ̀ Àṣúrà ń bọ̀ o, ẹja jọ gbà o, lágbájá wọ́n ní àwa tá a bá lọ Mẹ́kà, wọ́n ní ká gbàwẹ̀ yóò mọ̀ Àrọ́fà, ó ní ládánù o, ẹja jọ gbà o. wọ́n ní sàárà kan bẹ nínú mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Zulhijjah, ẹja jọ ṣe. gbogbo eléyìí amruhum bil ma'ruf ni. wan nahyu anil munkar, lágbájá wọ́n ní ká má ṣe nǹkan báyìí o, lágbájá wọ́n ní ká má tún máa fi owó ta, ká má ra owó, ká má ta owó.
wọ́n ti kọ́ ọlọ́run kọ́ mọ́jà tún ṣe o jẹ́ àpadà kúrò ń bẹ̀ o nahyuhum anil munkar ò ń pè wọ́n sí àkíyèsí náà ni àmọ́ tó o bá fẹ́ sọ òbí rifkin wẹ̀lín má lọ yẹ̀yẹ́ ẹ̀ kó wá kígbe sí lórí ṣẹ́yìn tún kù ń di kínní yìí ẹ tún kù ń di ránhunránhun yìí ṣẹ́ ẹ̀ gbọ́ wáàsí ṣẹ́ ẹ̀ gbọ́ lágbájá ẹ̀ gbọ́ kútúbà àwọn àfáà ti kọ́ kínní tẹ̀ ń ṣe yìí ìrégbè tẹ́ jókòó ń di ẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀ sọ fún birifkin pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ à ń bọ̀ wá ṣàlàyé ní orí ìyẹn náà ọlọ́run gbọ́ba yóò ṣe gbogbo ẹ̀ ní ìrọ̀rùn fún wa náà gbogbo àwọn tó bá jágbàlagbà tó fẹ́ pè sákìyèsí pé wọ́n sákìyèsí pẹ̀lú ìtẹríba ni pẹ̀lú ìtẹríba ni kó fi pè wọ́n sákìyèsí kódà kó jẹ́ ọmọ kékeré mọ̀wọ́ tó fi bá sọ kó gbà òun náà ló ṣe pàtàkì ní ọ̀dọ̀ ẹ̀ òun náà ló ṣe pàtàkì ní ọ̀dọ̀ ẹ̀ sì má máa fẹjọ́ fi sọ àwọn èèyàn pé ohun tó ń ṣe yìí báwo ló ṣe lè ṣe nǹkan báyìí ṣe bá ti sọ fún yín ṣe báwọn ibi ló wà ń jò ní táwọn àfáàfin ń ṣe wáàsí bó o bá tiẹ̀ sí ń bí tó sì jẹ́ pé ohun tó kó sí ó ti gbalẹ̀ kan ni ló fi kó sínú ẹ̀ kì í ṣe pé mọ̀ọ́mọ̀ ló fi kó sínú ẹ̀ wọ́n ní kó o má sọ pẹ̀lú gbólóhùn tí ò dáa wà ahsinu zon binnas bó o bá fẹ́ ṣe wáàsí múra wípé lágbájá ọ̀yàn rẹ ni ní ìfọkàntán sáwọn èèyàn sọ̀rọ̀ rẹ pẹ̀lú àwọn èèyàn mọ́ròrò kúrò pẹ̀lú sáwọn èèyàn ní Kùránì fi kọ̀ fún wa wípé iyyakum wa dhann ẹ má máa dábàá bú sí àwọn èèyàn nítorí pé kí ni àbá bú tá ń dá yìí ijtanibu kathiran mina dhann àbá burúkú ẹ má máa dá síra yín pé lágbájá ǹjẹ́ kìí ṣe nǹkan báyìí làkàṣègbè ǹjẹ́ kìí ṣe nǹkan báyìí ìyẹn kọ́ ni wọ́n rán ẹ o Ànábì wa Muhammad sallallahu ó tún sọ fún wa wípé la tajassasu ẹ má wá dira yín kí ni lágbájá ń ṣe bó ni lágbájá ti rówó ǹjẹ́ kò ṣẹ́ṣó wọ́n ní kọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ pèèyàn sákìyèsí kọ́ á lọ sọ fẹ́nitọ̀ ó fẹ́ pè sákìyèsí ni o lágbájá wọ́n ló ń ṣe nǹkan báyìí lágbájá wọ́n ló ṣògùn owó kò sì dáa ògùn owó tó lọ ṣe yìí kì í ṣe nǹkan tó dáa ò sì mọ̀ díẹ̀ ò wá díẹ̀ ò rí díẹ̀ Al-Qur'ani fi sọ wípé ijtanibu kathiran mina dhann ẹ jẹ́ ká jìnnà sí mímọ̀ ro nǹkan burúkú wọn ò ní kó lọ wádìí èèyàn bẹ́ẹ̀ nìkan bá ṣe nǹkan kọ̀rọ̀ tí ó hàn sí ẹ má wádìí ẹ̀ tó bá dijọ́ gbéde alìkìámọ̀ ọlọ́run ni ó dájọ́ ẹ̀ kì í ṣe ìwọ ló fẹ́ dájọ́ ẹ̀ inna ba'da dhanni ismun èyí tó wá burú ń bẹ̀ ni wípé àbá tó ń dá yìí tí kò bá wá lọ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni o níwájú ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni o níwájú ọlọ́run nípa báyìí ọlọ́run yóò fún wa ṣe tá a bá wá ń pera wa sákìyèsí kí láǹfààní tó wà ń bẹ̀ fáwa tá à ń pèèyàn sákìyèsí àtẹni tá à ń pè sí àkíyèsí àkọ́kọ́ ni wípé nínú àwọn àǹfààní tí ń bẹ ń bẹ ni wípé òun náà ni wípé yóò máa léyàn jìnnà sí ìbínú ọlọ́run ẹni tó pè sákìyèsí tó ń hùwà tí ò dáa tí kò rẹ́ni pè sákìyèsí ẹ̀rí pọ́lọ́run ti ń bínú sí bá a bá wá pè sákìyèsí tó bá gbà ìbínú ọlọ́run náà yóò sì kúrò lérí ẹ̀ ìwọ tó wá pè sákìyèsí tó gbà yẹn ìwọ náà wá padà di ọ̀rẹ́ ọlọ́run ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun ni ó jẹ́ sábàbí tí wàáre yóò fi fún ká sórí ilẹ̀ gbogbo èèyàn ó wà dáa sàárà ó wà àánú ó wà ìwàáre ó wà à ń mutí ò ní sí à ń ṣe ṣìnà ò ní sí à ń parọ́ ò ní sí àwọn nǹkan dáadáa tí ẹ̀sìn Islam kọ́ wa òun ni ó wà padà gbalẹ̀ kan bá a bá pera wa sákìyèsí tá à ń ṣe wáàsí fúnra wa tá a rí i pé lágbájá ohun tó ń ṣe yóò dáa lágbájá pẹ̀lẹ́pẹ̀lẹ́ nǹkan báyìí ń bọ̀ o nǹkan báyìí ń bọ̀ o tó ń kízo lè ìsánù mínal kawaris
nǹkan burúkú tó fẹ́ ṣẹlẹ̀ sọ́mọ làkejì ẹ ọlá wípé o pè é ṣàkíyèsí nǹkan burúkú náà ò ní ṣẹlẹ̀. tó o bá mọ̀ wípé òwò báyìí lágbájá fẹ́ lọ kérí sí ìwọ sì ti mọ ohun tó wà ń bẹ̀ wípé tó bá dán án wò gbèsè ní ọ̀jẹ̀ pè é ṣàkíyèsí ó rí i pé kò ní lè jẹ gbèsè náà mọ́. lágbájá ibi tó ń lọ yìí bá ọ bá lọ dán wò àwọn ọlọ́pàá ó mú ẹ bí wọ́n bá sì mú ẹ ẹ̀wọ̀n ní o pè é ṣàkíyèsí ẹ̀ chess Islam ń tọrọ ní àkíyèsí nínú àwọn àkíyèsí yẹn àkíyèsí tá a bá pera wa sí òun ni ó yọ ọ́ nínú ìṣòro. ẹ rí lásìkò ànábì Musa alayhi salatu wassalam arákùnrin kan nígbà tí òun pẹ̀lú arákùnrin kan jọ ṣe fàǹfà tó lọ bá wọn tó àwọn èèyàn méjì ń ṣe fàǹfà Musa fẹ́ lọ parí ìjà fún wọn. nígbà tí Musa débẹ̀ ó rí i pé lágbájá ló ṣàbòsí fún lágbájá ó bá gbé ẹnìkan ń pa ló bá kú. àwọn aráàlú wa bẹ̀rẹ̀ sí pètèpèrò láti pa Musa bẹ́ẹ̀ nìkan ṣe kúrò láàrin ìlú nìyẹn tó wá sọ fún wọn pé yá Musa tètè jáde kúrò nínú ìlú o wípé àwọn èèyàn yàtẹ̀mírú náà wọ́n ń pètèpèrò láti pa ẹ́ kó o tètè jáde kúrò nínú ìlú kí ló wí inni laka minan nasihin mò ń pè ẹ́ ṣàkíyèsí ni o bọ́ọ̀ bá tètè jáde kúrò nínú ìlú kí ló ṣe yìí ó pè é ṣàkíyèsí ni gbogbo ohun tá a bá ti rí pé yóò kóyàn sínú ìṣòro tó sì mọ̀ wípé tó bá ṣe wàhálà wà ń bẹ́ẹ̀ wọ́n ní àǹfààní kápẹ́ra ni ṣàkíyèsí ń bẹ ní wípé tètè pé ṣàkíyèsí kó lè yọ kúrò nínú ìṣòro náà. náà ó tún máa pa àwọn èèyàn ṣàkíyèsí nípa báwo ni wọ́n fẹ́ lo ilé ayé wọn gbà òwò ló lè ṣe tí ó mú wá kí ló lè ṣe tí ó dáa iṣẹ́ wo ló lè gbà tí ó fún ẹ láǹfààní ó máa pe àwọn èèyàn ṣàkíyèsí ẹ̀ nínú àwọn àǹfààní tí ń bẹ fún àkíyèsí ni tá a bá fẹ́ wá pera wa ṣàkíyèsí ọ̀nà wo ni a gbà tá a fi pera wa ṣàkíyèsí. gbogbo ẹni tó máa fẹ́ pèèyàn ṣàkíyèsí ẹ lọ ní àwọn nǹkan tí ń bọ̀ yìí. awalan àkọ́kọ́ ń bẹ al-ikhlas pé ṣàkíyèsí nítorí tọ́lọ́hun àti nítorí ànábì wa Muhammad pé ṣàkíyèsí kọ́ ọmọ wípé ń tọ́lọ́hun pa láṣẹ wípé ká ṣe ni pé ṣàkíyèsí wípé tí n bá ṣe tó bá gbà Ọlọ́run ó san mí lẹ́san olóore. alákọ̀ọ́kọ́ nìyẹn bó o bá láníyàn bẹ́ẹ̀ ó rí wípé tó o bá fẹ́ pè ṣàkíyèsí náà ẹni tó o fẹ́ pè ṣàkíyèsí yóò tètè gba ohun tó ń pè sí àkíyèsí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ohun tó o fẹ́ pè ṣàkíyèsí náà rí wípé òótọ́ ni ohun tá a fẹ́ pèèyàn ṣàkíyèsí ẹ̀ kó jẹ́ ohun tó ọmọ ń pẹ̀ kó má jẹ́ ohun tó ọmọ ń pẹ̀ kó má wá di àáyá tó fẹ́ tójú ọmọ ẹ̀ ṣe tó tún bà á jẹ́. bọ́ ọ̀ bá mọ̀ ìwọ náà lọ béèrè tó o bá ti rí para ń fú ẹ nípa ohun tí lágbájá ń ṣe yìí ǹjẹ́ nǹkan tó dáa ni tó o sì mọ̀ ń pẹ̀ ó lọ bá àwọn ẹni tó mọ̀ ń pẹ̀ fasalu ahla dhikr in kuntum la ta'lamun mọ́ wàá ṣe pé èmi dáa ju òun lọ mọ́ mọ̀ jù ẹ lọ tó sì ṣe pé ohun tó fẹ́ pè ṣàkíyèsí ẹ̀ ohun tí ọmọ ní ipa rẹ̀ ni wọ́n ní kọ́ ọmọ lọ béèrè náà ohun tó sì fẹ́ pè ṣàkíyèsí ẹ̀ òun náà ni kí orí díẹ̀ náà kó tó di pé ó pè ṣàkíyèsí. ẹlẹ́ẹ̀kẹta kì í ṣe gbogbo gbà àbí lẹ́ẹ̀kan náà nígbà tá a bá ti rí ohun tó dáa lónìí lágbájá wábí lọ́mọ wa sọ torí pé ó sọ àsìkò tó rí wípé àsìkò tí mo lè pe lágbájá ṣàkíyèsí àsìkò kan ni tí ó gbọ́ mi nítorí kì í ṣe gbogbo àsìkò la lè báyàn sọ̀rọ̀ lẹ́nítọ̀ wọn gbọ́ o kì í ṣe gbogbo àsìkò tá a bá àwọn èèyàn sọ̀rọ̀ ni ó gbọ́ ìwọ tó fẹ́ pèèyàn ṣàkíyèsí tó bá rí pé àsìkò tí lágbájá ń bínú kò ṣọ́ra láti pè ṣàkíyèsí
àbí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí lọ́wọ́ má ti pè sákèsí. Èèyàn ń bínú lọ́wọ́ lórí lágbájá mo ti gbúrò ẹ o wọ́n ló ṣe nǹkan báyìí ò rí pé ó bà nǹkan jẹ́, ó lè ju ọwọ́ fún ẹ, ó lè dá wàhálà alẹ̀. Ẹ̀rí ohun tí ó sì fẹ́, ohun tá a fẹ́ kó ṣe lára ẹ̀ ni wípé ohun tó sọ fún yìí, àkíyèsí tó pè sí káàkíyèsí náà kó ṣiṣẹ́ ní ààrẹ náà. Ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni wípé bẹ́yàn bá fẹ́ báyàn sọ̀rọ̀, ẹni tó fẹ́ pè sákíyèsí mọ gbólóhùn tó fi pè sákíyèsí. Nígbà tí Musa alayhi salatu wassalam tọ́lọ́hun fẹ́ rán sí Fíráùn, ó sọ fún pé ìrẹ àtàbúrò rẹ tẹ́ ń lọ yìí qula lahu qawlan layyina, gbólóhùn tútù ní kẹ́ fi sọ fún. Ẹ má sọ fún pẹ̀lú agídí, ẹ má sọ fún pẹ̀lú ìpáǹle, ẹ má sọ fún pẹ̀lú ohun tí ó fi bínú sí yín. Ẹ̀rí nígbàtí Musa sì dọ̀hún kọ́, ẹ̀rí ọ̀rọ̀ tútù ló bá Fíráùn náà sọ. Kódà ó tún béèrè lọ́dọ̀ Fíráùn náà ní wípé halaka ǹjẹ́ o lè gbà mí láyè kí n ṣàlàyé àwọn nǹkan kan fún ẹ tó ṣe wípé tó o bá gbọ́ bó o bá sì tẹ̀lé ẹ̀. Ẹ̀rí tó o bá gbọ́ bó o bá sì tẹ̀lé ohun tí mo fẹ́ sọ fún ẹ yìí yóò sọ ẹ́ dẹni ire níwájú Ọlọ́run. Ìwà tí Musa hù pẹ̀lú Fíráùn náà ni. Gbogbo ẹni tó bá fẹ́ wá pèèyàn sákìyèsí, gbogbo ẹni tó fẹ́ pe èèyàn sákìyèsí, irú ọ̀nà bẹ́ẹ̀ lẹ̀sìn Islam ní kó gbà. Àì sọ̀rọ̀ sí ẹ̀kọ́ ọmọ jù bí òkò, ọmọ ẹ̀yin eléri ibú yìí, èèyàn kéèyàn yìí, ṣé ohun tó yẹ kẹ́ mọ́ ṣe ni? A sì sọ sọ́sọ́ ẹlẹ́gbọ́, a sì wíwí ẹlẹ́ẹ̀nígbà ọkàn yìí lọ́hùn. Èyí wọn ẹ ti ya ìpè akúyà, kò dáa bẹ́ẹ̀. Gbólóhùn tó tutù, gbólóhùn tó lẹ̀, òun náà ni wọ́n ní kí a fi bá àwọn èèyàn sọ̀rọ̀. Gbogbo eléyìí tá a wá ń ṣe yìí, a fi kọ́ ṣe ta ni? A fi kọ́ ṣe Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tánàbí bá fẹ́ pé àwọn èèyàn sákèsí nígbà míì, Ànábì lè fọwọ́ fi pa á lórí. Bánábì fẹ́ pé èèyàn sákèsí nígbà míì, Ànábì ó gbọ́wọ́ sí jìká ẹnítọ̀hún, àbí kó sọ gbólóhùn tútù kan tí ó fi fa ẹnítọ̀hún mára ná. Ẹ̀rí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó fẹ́ bá Mu'az bin Jabal tó fẹ́ sọ̀rọ̀, tó fẹ́ bá sọ̀rọ̀, ó ní ya Mu'az inni uhibbuk. Ìrẹ Mu'az, ọjọ́ mọ̀ pé mo fẹ́ràn ẹ gan. Ẹ̀rí nísìn, ó ní ohun tánàbí fẹ́ sọ fún, ó lákìyèsí tánàbí fẹ́ pè sí kó tó fi sọ gbólóhùn yẹn síwájú. Ó ní ya Mu'az inni uhibbuk. Ìrẹ Mu'az, mo fẹ́ràn ẹ púpọ̀ o. Ok Mu'az o, ǹjẹ́ ní kọ́ ẹ láwọn nǹkan kan tó ṣe pé bó o bá ti kírun tán kọ́ ọ máa sọ. Ẹ̀rí ihun tánàbí pẹ̀lú gbésẹ̀ tánàbí ti gbé pẹ̀lú ẹ̀ lákọ̀ọ́kọ́ yóò taratara fẹ́ gbọ́ ohun tánàbí fẹ́ kọ, torí pánàbí ti sọ fún lákọ̀ọ́kọ́ pé mo fẹ́ràn ẹ. Ẹ̀rí bá a bá fẹ́ pèèyàn sákìyèsí nígbà míì, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tí kò bá ṣeé ṣe ká lọ kojú ẹni tọ̀hún níta, àbí ká pe ẹni tọ̀hún, ẹ jẹ́ á sọ láàrin jàmá. Ẹ ti mẹni tó ṣe nǹkan o, àmọ́ ẹ gbọ́dọ̀ pé sáàrin jàmá. Kẹwàá ní ẹ pe lágbájá sínú jàmá mọ́sálásí, ó ṣe nǹkan báyìí, ó ṣe nǹkan báyìí, kò dáa. Ó ṣẹlẹ̀ lásìkò Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n ní arákùnrin kan jí adìẹ, wọ́n sì dárúkọ ẹni tọ̀hún fánàbí, wọ́n sì wá ń sọ pé kánàbí ó pé kó yarí fún, kó sọ̀rọ̀ fún. Ànábì ní ẹ ṣe sùúrù, mọ́sálásí ní ti sọ ohun tẹ́ ẹ ní kí n sọ yìí, níwájú gbogbo èèyàn ní sì ti sọ. Ó wá jẹ́jọ́ Jímọ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá gorí mímbàrí, ó wá ṣe kútúbà lérí wípé ká já olè. Ànábì wa ń ṣe kútúbà lọ, ó wá débi wípé
ibi tó lè gbalẹ̀ dé lásìkò tá a wà yìí àgàgà jùlọ láàrin àwa tá a tún jẹ́ mùsùlùmí tòun ti bá a ṣe kọ̀ fúnra wa wípé a gbọ́dọ̀ jalè a tún ráwọn ẹnìkan tí ń jalè kódà wọ́n tún jí adìẹ wọ́n ti jí adìẹ náà tó bíi pé ìyẹ́ adìẹ náà tún hù sí wọn lórí ẹni tó ń wá fọwọ́ fi pa orí rẹ̀ báyìí ẹ wọ́nà tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó gbà tí ó fi yanjú ọ̀rọ̀ yìí eléyìí tá a wí ọlọ́run jẹ́ ó wúlò fún wa ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní tá a bá fẹ́ ta níwọ̀nba ṣókí wọ́n ní ká pera wa sákèèsì tá a bá rí pàǹṣà ìdá ìpera wa sákèèsì ó láǹfààní tó pọ̀ yóò jẹ́ káwùjọ wa kó mọ́ yóò sì jẹ́ kí wà rere kó gbalẹ̀ àwa tá ń pe àwọn èèyàn sákèèsì àgbàládá lọ́dọ̀ ọlọ́run mọ̀lẹ́dàáyín yahdi Allahu bika rajulan wahidan khairun laka min humurun ni'am ẹ̀yin tẹ́ a pè sákèèsí náà ẹ̀yin náà tún dẹni ire lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó yọ yín kúrò nínú àjàgà yóò sì wá sọ yín di ọ̀rẹ́ rẹ̀ tá a bá fẹ́ wá pè àwọn èèyàn sákèèsí ẹja mọ ohun tútù ohun rẹ̀lẹ̀ ìfàmọ́ra ni wọ́n ní ká fi pera wa sí àkíyèsí ọlọ́run yóò kọ́ wa máa ṣe. Hadha wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allah